àkójúmọ́ mọ́ níbi kíbi tẹ́ ti láǹfààní láti máa wò wá lórí ìkànnì Akéde Yorùbá TV News náà la wà tá a ti mú ròyìn wá fún wa fún ti òwúrọ̀ yìí. Ojú tẹ fún wa ojú ọ̀hún ò ní fọ́, etí tẹ fún gbọ́ wa etí náà ò ní di. Mo kí yín pé ẹ kú àdúrótì, ẹ kú ìfẹ́ gbogbo ìgbà tẹ́ fi ń bá mi wo àwọn ètò oníranran tá ń gbé wá sórí ìkànnì yìí. Orúkọ oníròyìn ni Àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Lórí ìjà àti èdè àìyedè tí ń ṣẹlẹ̀ láàrin olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho àti ààrẹ ọ̀nà kakanfò Ìbà Gani Adams, Sunday Ìgbòho tó ti gbọ̀nà míì yọ fún Ìbà Gani Adams. Ẹ̀wọ̀n tààrà ni ẹni tó bá jí iná ìjọba lò yóò lọ. Iléeṣẹ́ tó ń rí sí iṣẹ́ mọ̀nàmọ́ná nílùú Ìbàdàn ni wọ́n fi hàn náà síta. Ọba Ẹlẹ́kọ̀lé ti ìlú Ìkọ̀lé Èkìtì di àwátì láàfin. Àwọn agbébọn jí ìmáàmù àgbà kan gbé ní ìpínlẹ̀ Kogi lọ́jọ́ Ajé Monday. Ẹgbẹ́ ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Lórí èdè àìyedè àti apọn tí ń bẹ láàrin olóyè ọmọ Adéyẹmọ àti Ìbà Gani Adams lórí ẹ̀sùn èyí tí Ìbà Gani Adams fi kan olóyè ọmọ Adéyẹmọ wípé ó lọ́wọ́ nínú ikú olóògbé Bọ́lá Ìgè èyí tó ti ń jà rìnrìn láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn lórí ayélujára. Bí ẹ bá gbàgbé, ní ọjọ́ 18 oṣù kẹta ọdún tá a wà yìí, ó ní ẹni tó jẹ́ agbẹjọ́rò fún Sunday Ìgbòho, ìyún amòfin Pẹ̀lúmi Ọlájẹ́ngbésìn, ó ní ó kọ lẹ́tà gbangba sí Gani Adams wípé kó jáde síta láti wá sọ tí ó mọ̀ nípa ẹ̀sùn náà àti pé kó kó ọ̀rọ̀ náà jẹ́ wípé àhesọ ọ̀rọ̀ pẹ̀lú irọ́ tó jìnnà sóòótọ́ ni wọ́n pamọ́ olóyè ọmọ Adéyẹmọ wípé ó mọ̀ nípa ikú tó pa olóògbé Bọ́lá Ìgè. Ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ pé Gani Adams kò jáde síta láti wá kó ọ̀rọ̀ náà jẹ, níbi tí òun náà tó ti sọ̀rọ̀ síta wípé wọ́n ti yí ohun òun padà pé kì í ṣe tí òun sọ nínú fọ́nrán voice note náà òun ni àwọn èèyàn ń gbé káàkiri. Wàyí o, ní ọjọ́ Ajé Monday ọjọ́ 25 oṣù kẹta ọdún tá a wà yìí, òun ni olóyè ọmọ Adéyẹmọ tó ti gba ọ̀nà míì yọ pẹ̀lú bó tó ṣe kọ lẹ́tà tuntun lẹ́lẹ́kejì sí Ìbà Gani Adams lórí ẹ̀sùn tó fi kàn wípé àló mọ̀ nípa ikú tó pa Bọ́lá Ìgè, níbi tí Sunday Ìgbòho ti sọ wípé òun ṣetán àti bá Ìbà Gani Adams náà tán bí owó kájọ dálẹ̀ kátúnsà nípa pé òun pa irọ́ ìpànìyàn mọ́ mi. Ó ní àwọn kọ lẹ́tà òun lákọ̀ọ́kọ́ pé kó jáde síta kó wá sọ tẹnu rẹ̀ níbi tí àwọn ọba aláyé náà tó ti bá wọn yanjú ẹ̀, ṣùgbọ́n tí Ìbà Gani Adams ò jáde síta. Olóyè ọmọ Adéyẹmọ ní òun jà fún ẹ̀tọ́ òun láti wá fọ ara rẹ̀ mọ́ níta gbangba wípé irọ́ tó jìnnà sí òótọ́ òun ni tó ń sọ wípé òun mọ̀ nípa ikú olóògbé Bọ́lá Ìgè, èyí tó fa lẹ́tà ìta gbangba ẹlẹ́ẹ̀kejì tí olóyè ọmọ Adéyẹmọ kọ láti ọwọ́ ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ kejì, ìyún amòfin Pẹ̀lúmi Ọlájẹ́ngbésìn, níbi tí wọ́n ti sọ wípé àwọn fún ní ọjọ́ 2 kó jáde síta láti wá sọ tó mọ̀ wípé àhesọ ọ̀rọ̀ ni. Bákan náà ni a sọ wípé yóò san owó tó tó bílíọ̀nù 10 náírà pẹ̀lú bí ó ṣe kọ tí ọ̀gbìn sí lẹ́tà àkọ́kọ́ èyí tí àwọn kọ ọjọ́ 2 tí wọ́n fún Ìbà Gani Adams. Ó ní ó ti tẹnubodò báyìí tí àwọn èèyàn sì ń retí ìgbésẹ̀ olóyè ọmọ Adéyẹmọ tí ó sọ wípé àwọn ó pe Ìbà Gani Adams ní ẹjọ́ nílé ẹjọ́ tó ga jù. Wàyí o, gbogbo àwọn tí ó jẹ́ olólùfẹ́ àwọn méjèèjì ó ní wọ́n ti ń sọ ọ̀rọ̀ níta gbangba báyìí wípé kí ni yóò burú níbẹ̀ tí Ìbà Gani Adams bá jáde síta tó sọ wípé ahọ́n ni ó gbé òun ò mọ nǹkan kan tí òun sọ, pé olóyè ọmọ Adéyẹmọ ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ tí òun sọ yìí. Wọ́n ní ojú àgbàre ó sàn ju ẹ̀yìn àgbàre lọ, kí Ìbà Gani Adams gbàgbé ipò àti ààyè tó wà lóyún ilẹ̀ káàárọ̀ oòjíire kó sì tàkìtì mọ́lẹ̀ kí ó padà wá jáde síta kó ń bọ́kì pé irọ́ ńlá òní òun pa mọ́ olóyè ọmọ Adéyẹmọ. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò fọwọ́ lẹ́rán láti mọ ìdájọ́ tí yóò lọ kojú ní ilé ẹjọ́ tó ga jùlọ. Ẹ̀wọ̀n tààrà ni ẹni tó bá jí iná ìjọba lòún lọ o. Iléeṣẹ́ tó ń rí sí ètò iná mọ̀nàmọ́ná nílùú Ìbàdàn, ìyún Ìbàdàn Electricity Distribution Company IBEDC, àwọn náà fi ìròyìn náà síta lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 2
kọkàndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún tá a wà yìí níbi ìpàdé tó ti ṣe jáde tí wọ́n ti ń sọ̀rọ̀ fún àwọn oníròyìn wípé kò dín ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ àwọn ènìyàn tí àwọn ti kẹ́fín tí wọ́n ti mú báyìí láti bí oṣù kínní sí oṣù kejì tí wọ́n ń jí iná mọ̀nàmọ́ná lò, èyí tí wọ́n sọ wípé ó fa ìjákulẹ̀ àti ìfàsẹ́yìn fún owó tí àwọn pa wọlé. Wọ́n ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ní àwọn pàdánù látàrí jíjí iná ìjọba lò tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gùn lé yìí. Wọ́n ní àwọn ti wá gbé ìgbésẹ̀ báyìí láti ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ amọ̀fin kan tí wọ́n gbé dìde tí wọ́n sọ wípé wọ́n jọ máa rí sí àwọn tí wọ́n bá ń jí iná ìjọba lò. Ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ iná mọ̀nàmọ́ná náà, èyún Johnson Tinúoyè, òun ló fi ìdí ìròyìn náà múlẹ̀ fún àwọn oníròyìn lánàá òde yìí níbi tó ti ń sọ wípé àwọn ti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn aláṣẹ àti àwọn amòfin tó ṣe wípé gbogbo ẹni táwọn bá ti mú ni àwọn yóò máa rán lọ sí ẹ̀wọ̀n tí ó sì lọ́ọ́ máa fi aṣọ péńpé ro oko ọba pẹ̀lú iṣẹ́ àṣekára. Ó ní gbogbo à ń jí iná so, à ń gbéná gba ọ̀nà tí ò tọ́ àti à ń gbé mítà pamọ́ tí a sì ń ṣe oríṣiríṣi nǹkan tí wọ́n fi ń jí iná lò yìí, òní yóò dópin fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire tí ó wà ní agbègbè ìlú Ìbàdàn àti ìlú káàkiri ìpínlẹ̀ tó yí wọn ká. Èmọ̀rẹ́ o, ọba ẹlẹ́kọ̀lé ti ìlú Ìkọ̀lé Èkìtì di àwátì ní ààfin. Ó ní ìbẹ̀rùbojo bá gba ọkàn àwọn ọmọ ìlú ní ìlú Ìkọ̀lé Èkìtì ní ìjọba ìbílẹ̀ Ìkọ̀lé. Ó ní orí adé kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọba Adéwùmí Ajíbádé Fáṣíkù, ó ní ó ti di àwátì ní ààfin báyìí láti bí ọdún mélòó kan sẹ́yìn tí ìbẹ̀rùbojo sì ti gba ọkàn àwọn ọmọ ìlú náà tí wọ́n fi ariwo ta síta wípé àwọn kò rí ọba níta, àwọn kò rí láàfin, àwọn kò rí nílé, àwọn ò rí lájò, pé báwo ni odidi ọba ìlú ṣe di abẹ́rẹ́ tó sì rá mọ́ ààfin tí àwọn olóyè àti gbogbo àwọn bọ́ba jíròrò náà sì sọ wípé òótọ́ ni àwọn ò mọ̀ kankan nípa ìrìn àjò tí ọba aládé náà rìn àti bí ó ṣe di nítorí abẹ́rẹ́ tó pòórá láàfin. Wọ́n ṣe ní àlàyé wípé níbi ọdún mélòó kan sẹ́yìn ó ní ọba Adéwùmí Ajíbádé ni ó ṣe díẹ̀ tí àárẹ̀ kọlù tí wọ́n sì sọ wípé wọ́n gbé lọ sí òkè òkun láti lọ gba ìtọ́jú tó péye, ṣùgbọ́n wọ́n ní látìgbà tó ti dé báyìí ni àwọn kò mọ bí ìrìn àjò kábíyèsí ṣe jẹ́, bí ń bẹ láyé ni bí ó sì ti rí ìwàlẹ̀ àṣà, bẹ́ẹ̀ ni àwọn kò mọ̀. Wọ́n wá ní gbogbo àwọn ọmọ ìlú ni wọ́n ti wá kọ lẹ́tà sí ìjọba ìpínlẹ̀ ìlú Èkìtì wípé ọkàn àwọn ti gbọgbẹ́, ẹ̀rù sì ń ba àwọn pẹ̀lú bí àwọn ò ṣe rí ọba àwọn ní orí ipò báyìí, tí wọ́n sì ní kí ìjọba ìpínlẹ̀ Èkìtì bá wọn ṣe akitiyan láti ṣe àwárí ọba náà. Bí ó bá jẹ́ pé kábíyèsí ti wàjà kí àwọn mọ̀, tó bá lè jẹ́ pé àrìnù ni kábíyèsí náà sínú kí àwọn tètè mọ̀ báyìí pẹ̀lú bí ó ṣe di ìbẹ̀rùbojo sí ọkàn gbogbo àwọn agbébọn ti jí ìmáàmù àgbà kan gbé ní ìlú Kogi nílùú Ìyànrà ní ìpínlẹ̀ Kogi. Ó ní àwọn ajínigbé tó ti ṣọṣẹ́ báyìí ní ọjọ́ 25 oṣù kẹta, ìyún ọjọ́ ajé Monday, tí wọ́n sọ wípé ìmáàmù àgbà ní ìlú náà ìyún ìmáàmù Kọ́sìm Musa, ó ní àwọn ajínigbé tí wọ́n wá jí gbé lẹ́yìn tó kí ìrun tán níbi ọ̀sán tí ó sì ní kí òun rẹjú ní ìta gbangba ní àsìkò náà. Wọ́n ní ìta tó ti ń rẹjú yìí ó ní àwọn ajínigbé ti débẹ̀ tí wọ́n sì ka mọ́ ìta gbangba ọ̀hún tí wọ́n sì pakítì rẹ̀ tí wọ́n palẹ̀ ìmáàmù náà mọ́ tí ó di inú igbó rere. Ẹni tó jẹ́ alukoro ẹgbẹ́ àwọn láńlọ́ọ̀dù nílùú Ìyànrà ìyún Ike Adébáyọ̀ ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn oníròyìn wípé dédé gbà tí ìmáàmù náà kírun ọ̀sán rẹ̀ tán tí ó ní kó rẹ̀ jú níta, ó ní àwọn ajínigbé náà dé tó sì ní gbogbo akitiyan àwọn láti tẹ̀lé àwọn ajínigbé tí wọ́n jí wọnú igbó náà. Ó ní ó bọ́ sí pàbó pẹ̀lú bí wọ́n ṣe ń yin ìbọn gbígbà tí wọ́n ń yin báńgà ní àsìkò náà tí oníkálukú sì sá àsálà fún ẹ̀mí rẹ̀ tí àwọn sì lọ bá àwọn ọlọ́pàá láti fi tó wọn létí. Ẹni tó wá jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi ìyún SP Williams Ahaya, ó ní ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé
àwọn ti bẹ̀rẹ̀ akitiyan àwọn láti ṣe àwárí ìmáàmù èyí tí wọ́n jí gbé ọ̀hún, tí àwọn sì fi ọkàn gbogbo àwọn olùgbé ìlú náà balẹ̀ pé kí wọ́n fi ọkàn balẹ̀ pé ìmáàmù náà yóò padà wá bá wọn láyọ̀ àti àlàáfíà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àkókò yìí. Ẹ tún pàdé wa nígbà tá a tún máa mú àwọn oríṣiríṣi ètò míì wá. Kó tó di ìgbà náà, àmọ́ ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀nà wò. Ẹni bá ní àlọ́ ká má bọ̀ báyìí láàní dé bá ń lé. Orúkọ tèmi kò yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Òní àsàn wá sówó, àsàn wá sọ́mọ, àtàìkú tí ń ṣe baálé ọ̀rọ̀. Ó dàbọ̀.